Gbogbo ìyìn ògo àti ọlá kó máa jẹ́ ti Ọlọ́run ọba tádẹ̀dá ṣẹ̀dá àmẹ̀dá tí ò yà wá lágàn a sì ní yàgàn rere o. Èyí ni mo fi ń kí yín bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé ọdẹ ọdún bí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá sọ lórílẹ̀‐èdè tẹ́ tí ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó ló ní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ní dédé àsìkò yìí mo ní Prophet Dr. Kẹ́hìndé Olúwafẹ́mi Ìgbókọ̀yí mo kí yín o ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú ìrọ̀lẹ́, a kú òwúrọ̀, a kú àṣálẹ́. Mo tún kí wa lónìí wípé a tún káàbọ̀ sórí ètò ní pàtàkì òní tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú àkàsọ̀ kọkànlá ọdún yíya 2024. Lórúkọ Jésù ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Àmín. Etí tẹ́ fi gbọ́ wa kò ní di. Àmín. Èyí tá a fẹ́ gbọ́ lónìí kò tún ní jẹ́ àgbọ́mọ́ nínú ayé wa. A káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun nígbà tí adé ẹ ń mẹ́nu bọ̀ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lágbára ìyẹn ni pé ta là gàn. Ìbéèrè ni ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ó mọ̀ pé ó jinú ó sì jinlẹ̀. Kí ni ìdáhùn yín lórí ẹ̀ ta là gàn? Òun ni ìjọ mímọ́ wípé àwa yóò dúpẹ́, àwa yóò dúpẹ́, oore tó Olùgbàlà ṣe fún wa ọba ayé ò lè ṣe o, àwa yóò dúpẹ́. Ẹni tí kì í ṣe àgàn kò lè bá wọn kọ irú orin tí mo kọ lónìí yẹn o. Ẹni tí kì í ṣàgàn lè bá wọn. Ẹni tí kì í ṣe àgàn, ẹni tó bá jẹ́ àgàn rádà. Ẹni tó bá jẹ́ àgàn kò lè bá wọn kọ orin àwa yóò dúpẹ́ tí mo kọ ṣáájú yẹn. Torí orin tí mo kọ yẹn pàtàkì ọjọ́ kan la máa ń kọ, ọjọ́ tí a bá gbé ọmọ wọ inú ilé lọ́jọ́ mẹ́jọ pé a fẹ́ sọ ọmọ lórúkọ, a fẹ́ kọ ọmọ ní ìlà gẹ́gẹ́ bí Luke chapter 2 ṣe sọ fún wa nínú ìwé mímọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ àgàn tá à ń sọ yìí ẹlòmíì tó bá ń gbọ́ ń sìn á mọ̀ wípé bóyá òun ni ọ̀rọ̀ yìí ń bá rí torí pé ìgbà tóun ti wà ní ọkọ òun ti lo ọdún 9, òun ti lo ọdún 10, òun ò finú ṣoyún, òun ò fẹ̀yìn gbọ́mọ pọ̀n, a máa rò pé òun nìkan ní àgàn. Ṣùgbọ́n àgàn tá wà lórí ẹ̀ yìí ó dàbí iná wẹ́dà tó fúnká sí inú ayé ni. Bíbó. Àgàn tá bá ní ká máa mú àgàn ní láti 1 a máa kà dé 201 láwọn tó yá àgàn. 201 ni àwọn tó yàgàn nìkan lórúkọ Jésù ní gbogbo àgbáyé. Èmi pẹ̀lú àwọn tó yàgàn. Ṣé nǹkan gidi làgàn ni? Ẹ̀yin náà pẹ̀lú àwọn tó yàgàn. Ẹ kọ́kọ́ ṣàlàyé ṣé nǹkan gidi làgàn ni? Kì í ṣe ohun gidi ṣùgbọ́n kò sí ẹni tó wà láyé yìí tí kì í ṣe àgàn. Tí kò bá yàgàn ní ọ̀nà A á yà lọ́nà B. Ó yẹ ṣe àwò. For instance ẹ jẹ́ kí n fi ara tèmi ṣe àpẹẹrẹ. Irú àgàn tèmi yà èmi ti bímọ o, mo ní owó lọ́wọ́ o níwọ̀nba, mo ní àlàáfíà tó péye, ṣùgbọ́n mo sì yàgàn ohun kan tí mo ń béèrè lọ́dọ̀ Ọlọ́run. Olójúkùnú ayé èèyàn bímọ mo sì mọ̀ pé ẹ̀kọ́ lé inú ilé yìí. Hallelujah mo yà àgàn ọ̀nà tí mo ti ẹ̀gbá yàgàn kì í ṣe ọ̀nà ẹyọ kan ṣoṣo pàápàá. Ẹdun sọ orí afẹ́fẹ́ mọ̀lẹ́ wà. Mo ní kì í ṣe ọ̀nà kan ní mo gbà yà àgàn. Ó yẹ ṣe àwò. Number 1 mọ́tò tí mò ń gùn pencil light ni mò ń gùn. Ẹ mọ̀ pé ẹ̀yin fẹ́ pariwo. Pencil light ni mò ń gùn. Mo dẹ̀ ti ń sọ fọ́lọ́run láti nǹkan bíi February this year pé mi ìfẹ́ mọ́tò yẹn mọ́. Mo rò pé ẹ̀yin lẹ̀ tí fẹ́ rà mí ni. Èmi kọ́ ni Ọlọ́run tí ì ṣe ni o. So ibi tẹ́mi ti yàgàn tèmi nìyẹn o. Ṣé ó yé yín báyìí sí? Torí mo fẹ́ kọ́lọ́run kó pààrọ̀ kọ́kọ́rọ́ yẹn fún mi. A sì pààrọ̀ ẹ̀ lágbọ́rọ̀ lọ́wọ́. Ibi tẹ́mi ti yàgàn tèmi nìyẹn. Ẹ jẹ́ ká wá sọ àwọn àgàn tó jẹ́ pé ó ń da ilé ayé ọ̀pọ̀lọpọ̀ láàmú. Ó yẹ ẹja wò. Ìkíní àkọ́kọ́ ta kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan tí obìnrin bá wà nílé ọkọ wọ́n ní abo á fi bàbá àti ìyá sílẹ̀
akọ á fi bàbá àti ìyá sílẹ̀, àwọn méjèèjì á di ẹyọ kan gẹ́gẹ́ bí Adam and Eve nínú ọgbà Eden. Ọlọ́run wá sọ fún wa nínú ìwé mímọ́ ní Genesis pé ó ní ẹ máa bí sí i, ẹ máa rẹ̀ sí i, ẹ máa gbáyùn lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe pàṣẹ fún Abrahamu bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń sìn ẹlòmíì wà nílé ọkọ tí ò rí ọmọ bí, ẹlòmíì tí ẹ wà nílé ọkọ tí ò ní oyún àárọ̀ títí di alẹ́ rí, ẹlòmíì wà nílé ọkọ a máa ní oyún yẹn kò ní lè bí, a máa fi ojú rí oyún yẹn, ọmọ yẹn ò ní wá sáyé, ọmọ yẹn máa wálẹ̀ ní kògbókògbó. Àwọn àgùn kan nìyẹn. Ṣùgbọ́n báwo irú àgùn táwọn yẹn yà yẹn ọ̀nà àbáyọ wà, nítorí pé Ọlọ́run sọ pé gbogbo ohun tó wù dá láyé yìí dáradára ni. Torí pé wọn ò béèrè pé kí ni ọ̀nà àbáyọ, ohun tí wọ́n wà yẹn làwọn yẹn ṣe rì mí ń bẹ o, ikọ́ nìyẹn o. Àgàn kan tún rèé, ọmọ lọ àmú ọmọ kò ní jẹ́ ọmọ tiwa lórúkọ Jésù o, wọ́n rán ọmọ lọ sí primary school, secondary school, university level, ó ṣe BSc, ó ṣe master, PhD, gbogbo ìwé tó wà láyé yìí ló ti wà lórí ọwọ́ ẹ̀, ó ti lọ sáfù, ó ti dé, ó wá bẹ̀rẹ̀ sí ní kó certificate yẹn kiri ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta títí dé ọdún kẹwàá tí ò rí parí yẹn fi ṣe nǹkan kan. Ẹ jọ̀ọ́ kí ló ń tọ́ ní tó ń jẹ́ yẹn? Chairman àwọn àgàn. Ọ̀nà kan nìyẹn. Ẹ jẹ́ ká tó wá wò ó nígbà tí èèyàn kan ó pera ẹ̀ ní contractor. Ẹ mọ̀ mi lókè tó lọ bí contractor yẹn, ìbéèrè kan sáré wá sí mi lọ́kàn. Ó yá. Ẹni tí ó kàwé tẹ́ ẹ sọ yìí fún àpẹẹrẹ tó gba oyè tó gba gbogbo ẹ̀, tó bá lọ jẹ́ wípé kì í ṣe yẹn ni ọ̀nà ẹ̀ ń kọ́ láti fi lówó jẹ́ èèyàn, ó ń ṣẹlẹ̀. Ìyẹn ìwé tó kì í ṣe gbogbo ẹni tó kàwé ló ń fìwé jẹun. Ṣé ìwé tó kà yẹn? Hallelujah. Torí mo fẹ́ yànnà láàrin yẹn. Ṣé ẹ rí àgàn tìyẹn? Mo ń sọ fún yín pé tá a bá wo ọ̀nà tí irú ẹni yẹn gbà ya àgàn, tìyẹn bá fẹ́ lé ní 201, torí ogun tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ ó dàbí ẹni tí ká mú ọsàn ká wá sọ sáàrin ẹ̀gún, tàbí ká mú iṣu ká lọ gbìn sáàrin àpáta tí àpáta fún pa, tó bá eventually germinate, tí wọ́n bá máa harvest irú ọsàn bẹ́ẹ̀ tàbí irú iṣu bẹ́ẹ̀, ẹ mọ̀ bóyá rí, ó máa rí gbágun, á dàbí àmú ẹ̀bà. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni irú ẹni tí ó kàwé tẹni pé kì í ṣe ọ̀nà ẹ̀ ni láti fi ìwé yẹn jẹun, ó possible bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹni tó lọ kàwé yẹn, ǹjẹ́ òun fún ara ẹ̀ béèrè lọ́wọ́ orí ẹ̀ wípé ìwé tí mo lọ kà iṣẹ́ ọ̀nà mi ni àbí kì í ṣe ọ̀nà mi? Ẹ wá gbọ́ o, kò túmọ̀ sí pé bóyá kò yẹ kó kàwé yẹn o, kò sí tó burú nu kéèyàn kàwé, ìwé dàbí kéèyàn fi nímọ̀, ṣùgbọ́n láti lè fi jẹ́ èèyàn pé olówó kọ́lé fi máa rí nǹkan tí ó máa mú wọlé fún un, ó lè má jẹ́ ọ̀nà yẹn ní tí mò ń gbìyànjú àti sọ. Fún àpẹẹrẹ mo léèyàn kan jẹ́ pé ó ti kàwé, ó kàwé dáadáa, ṣùgbọ́n tí n bá sọ fún mi pé kò sí fi certificate ẹ̀ yẹn ṣiṣẹ́ rí o, pé ó dẹ̀ wọ́ òkè báyìí. Kò fi ẹ̀yàn náà yẹn pé kò fi certificate yẹn ṣiṣẹ́ rí, ṣùgbọ́n wọ́n òkè. Ṣùgbọ́n ìmọ̀ tó ní láti iléèwé yẹn ló wá ń wúlò nínú àwọn tó ń ṣe. Ǹjẹ́ ẹ mọ irú ìrìn àjò tí ẹni yẹn rìn kó tó lọ́nà àbáyọ? Àjọjọ́ kò sọ yẹn. Ẹ ò lè mọ̀ nítorí pé ó ti ní gbogbo degree pátápátá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́nsìn, àbí bẹ́ẹ̀ kọ́? Ó wà lọ kópa ní ẹtì sí ẹgbẹ́ kan, ó ṣe wàá mú nǹkan mi ṣe ló fi rí ọ̀nà ọ̀la. Ẹni yẹn ó ti tẹ̀lé ohun tí ọ̀rọ̀ ìwé mímọ́ sọ nínú Matthew chapter 7:7. Ó ti tẹ̀lé ohun tí Bíbélì sọ bẹ́ẹ̀ nínú Matthew chapter 7:7 yẹn. Ó ti béèrè, ó ti wá kiri, ó sì ti rí. Ṣọ́ọ̀nù yé mẹ́ẹ̀, ẹ jẹ́ ká tó wá mú ìmí. Táyé àti Kẹ́hìndé tí bàbá àti ìyá bí ní ọjọ́ kan ṣoṣo náà, ó ṣeéṣe kó jẹ́ Táyé ló máa kọ́kọ́ máa gbérí, Kẹ́hìndé máa gbèrí. Wọn wà ní béèrè wípé kí ló fà á tí bájọ bí ọmọ yìí ní ọjọ́ kan ṣoṣo náà ni, torí mo ti rí kì í ṣe 5 mọ́, kì í ṣe 10 mọ́, tó jẹ́ ìbejì bẹ́ẹ̀, tó yẹ pé àfi ìgbà tí aṣọ́nà fún wọn látó mọ ìràwọ̀ tí Táyé gbé wá,
tí Kẹ́hìndé gbé wá iṣẹ́ máa sọ pé káwọn méjèèjì jọ máa ṣiṣẹ́ kan náà tí kìí dẹ̀ ṣe pé ọ̀tọ̀ lógo oòrùn bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ lógo òṣùpá ìràwọ̀ Kẹ́hìndé gbé wá sáyé ọ̀tọ̀ èyí tẹ́mi gbé wá sí ayé ọ̀tọ̀ nítorí wípé àgọ́ tá à ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ò bá ní ayé ọkọ àti ìyàwó tí wọ́n wà nínú ilé àgọ̀ntẹ́ ìyàwó yà ọ̀tọ̀ èyí tọkọ yà ọ̀tọ̀ ṣùgbọ́n tí wọ́n bá mọ ọ̀nà tí àwọn méjèèjì gbà fi jọ ya àgọ̀ ó ṣeé ṣe kó má last ó ṣeé ṣe káwọn méjèèjì má last in the sense that ọkọ tó ti ń rí ṣe tó ti mú wálé fún ìyàwó tó ń rí owó ná tó ń rí owó fi jẹun ó kàn dédé dé stage kan ọkọ òrówó mú wálé mọ́ kò ríṣẹ́ gbà mọ́ kò ríṣẹ́ ṣe mọ́ kò rí aláàánú mọ́ ẹjọ́ ṣàgọ̀ nàbí kì í ṣàgọ̀. ọ̀dà ìkan tí wọ́n wà ká tó lọ sínú ọ̀rọ̀ ti kọ̀ǹtrátọ̀ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan ẹlòmíì wà ohun tó yẹ kó ṣe ni ò ṣe. bíi kí ni o. fún àpẹẹrẹ ẹlòmíì kàwé báyìí tó yẹ kó gba ọ̀nà ọjà lọ bóyá òun náà bẹ̀rẹ̀ sí lọ́mọ ta apẹ̀rẹ̀ tòmátò apẹ̀rẹ̀ ata kó bẹ̀rẹ̀ sí falẹ̀ mọ́ ṣùgbọ́n torí pé èmi ẹ̀ lè ṣe yẹn ló máa jẹ́ kó wá pẹ́ ń bẹ̀ níbi tó wà irú yẹn ẹgbàá lè pè ní bí ọ̀lẹ láàrin yẹn ṣáà lè pẹ̀lú ẹni pé àgàn torí nítorí yẹ kí n béèrè irú ìbéèrè yẹn ni pé ọkùnrin àti obìnrin tí wọ́n bá fẹ́ra wọn sílẹ̀ tí wọ́n bá súnmọ́ ara ṣẹ́wọ̀n pé wọn ò lè lóyún. ẹni ó ti kàwé ṣùgbọ́n ó yẹ kó gbé pálí yẹn sílẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sí lẹ́lòmíì kó yẹ kó lọ máa ta ata ní ọjà. torí tá a bá wo bí tí gbogbo bí kọ́ńtírì ṣe rí sí hallelujah ṣe rí ẹni tí ẹ̀yin ń sọ̀rọ̀ ẹ̀ yẹn ọmọ àtọ́ ọdún mélòó àtọ́ èjìwó. ó ti máa wọ bí ọmọ 20 ọdún. bí 25-30 years ṣùgbọ́n ìgbà tá a bí irú ọmọ bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn òbí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò ẹ̀ bí táwọn ọkọ̀ nìyẹn lórí ọ̀rọ̀ àgàn o. pé ó ṣe pàtàkì kan mọ. ẹ gbọ́dọ̀ ọjọ́ tí a bá bímọ òun ni mo ṣe sọ fún yín pé ìjọ mímọ́ ló máa wẹ ayé mọ́ ìjọ mímọ́ ló máa wọ́n ní ọmọ tá a bá bí nínú ìjọ mímọ́ ọjọ́ kẹjọ pé a bí ọmọ tó bá di ọjọ́ kẹjọ wọ́n gbọ́dọ̀ gbé wá sínú ilé wa láti wá kọ́ ní ìlà ìkọ́nílà tí wà nínú ìjọ mímọ́ ni wípé láti mọ ìrìn àjò ọmọ yẹn láti ọjọ́ tó ti bọ́lẹ̀ láyé yìí tó pé wá sí ayé báwo ni ìrìnàjò ẹ̀ ṣe fẹ́ rí la ń pè ní wípé a gbé ọmọ dání aṣọ́nà fún tí wọ́n ń pè wípé táwọn wọ́n ní mi ìmọ̀ bọ́yé pé wọ́n ní wọ́n dá àkọsẹ̀jáyé ọmọ pé wọ́n dá àkọsẹ̀jáyé ọmọ òun làwa ń ṣe nínú ìjọ mímọ́ ẹni tí wọ́n bá ṣe irú ẹ̀ fún tó fi gbé ọmọ ọjọ́ mẹ́jọ tí wọ́n sọ lórúkọ ẹ jẹ́ mọ̀ wípé láti orúkọ tá à ń sọ ọmọ pàápàá ọmọ mi yàgò láti bẹ̀ orúkọ tọmọ ń gbà lọ́jọ́ mẹ́jọ ọmọ mi yàgò láti bẹ̀ kì í ṣe orúkọ tó yẹ kó jẹ́ ló jẹ́. amọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n fún ní Káyọ̀dé tó jẹ́ pé ibi ní kóde o bá wọn lé. ṣé ẹ̀rẹ́ ní tọ́sán lówó labí owó labí ṣe bá múlẹ̀ bí ẹgbẹ́ ẹ̀sùn. hallelujah ṣe rí Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ tán nínú Matthew chapter 7:7 tó ti sọ fún wa he said ask and it shall be given unto you knock that door of blessing shall be opened unto you. jẹ́ ẹ̀rọ pọ̀rọ̀ lásán Ọlọ́run sọ ń bẹ̀ ni gbogbo ayé ló yàtọ̀ torí pé òun táṣọ ń bò lára ó tóbi gan o ẹ̀wù ẹlòmíì tó bá de suit báyìí mọ́ ọrùn pẹ̀lú kóòtù lọ́sàn-án gan ẹ mọ̀ pé lè yàgàn tí kò ṣiṣẹ́ ní Central Bank o kò ṣiṣẹ́ ní FCMB o bọ̀tá ìyẹn ló máa gbé mọ́rùn ní gbogbo ọ̀sán káàkiri akọ̀mọ́rin káàkiri ayé bó ṣe wà ní Nàìjíríà ló wà lovers ọ̀pọ̀lọpọ̀ ya àgọ̀dọ̀ bíi pé kò rí aláàánú ọ̀pọ̀lọpọ̀ ya àgọ̀dọ̀ bíi pé tó bá jẹun tàárọ̀ kò ní rí tọ̀tún jẹ níbi talẹ́ agbọ́n ní. ó dà ẹ sọ̀rọ̀ ti kọ̀ǹtrátọ̀ kan lọ lẹ́ẹ̀kan. now èèyàn kan pera ẹ̀ ní kọ̀ǹtrátọ̀ tó ní gbogbo qualification ayé yìí ní ọwọ́ débi pé kò sí tó bá wo ilé ká sọ pé building contractor tó bá wo let's say story building kan a sọ fún yín pé iye blocks báyìí ló máa parí ilé yẹn
tó bá dé lọ calculate ẹ̀ kò ní lé kò ní dín ó ní sẹ́ǹsì yẹn débẹ̀ iye irin báyìí ló máa kọ́ iye òkúta báyìí ló máa kọ́ tó bá máa kàn iye páàdì báyìí ló máa lò iye ìṣó báyìí ló máa lò tó bá ṣe calculation yẹn kò ní lé kò ní dín ṣùgbọ́n nígbà tó bá dé ibẹ̀ ibi tí wọ́n ti fẹ́ tó fẹ́ lọ gba iṣẹ́ yẹn tó bá dé ibẹ̀ tó bá kó wọ ọṣẹ láti òní di ọ̀la torí pé eléyìí a ti gba àwọ̀ ara ẹ̀ kúrò ibi tí wọ́n ti yàgàn tiẹ̀ nìyẹn o a ti gba àwọ̀ ara ẹ̀ kúrò wọ́n ti gbé tàgàn wọ̀ àgàn wọ́n ti gbé wọ̀ tó bá débẹ̀ yẹn kàkà kó rí ojú rere Ọlọ́run ojú rere Sàtánì ló máa rí ẹ wá sọ mi iṣẹ́ kì í ṣàgàn ìyẹn ni ti kọ̀ǹtàgàn o bẹ́ẹ̀ ló lọ ẹlòmíì àpàtẹ sílẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ bá tajà tiẹ̀ tán á tún lọ rajà míì tí ẹ máa bu mọ́nú gbà ní ṣé kì í ṣàgàn ẹni tó ń wáṣẹ́ káàkiri tí ò ríṣẹ́ tó yẹ kó ti ríṣẹ́ gbà tí ò ríṣẹ́ ṣé kì í ṣàgàn ẹni tí ebi ń pa tí ò róúnjẹ jẹ tí ò rómi mu ṣé kì í ṣàgàn ẹni tí ò ráṣọ wọ̀ tó wà ní òní gbogbo gbà abẹ́rẹ́ pé gbọ́ àwọn ẹni tó ń wáṣọ tó ń rìn kiri gbogbo àwọn èèyàn tẹ́yìn tí ẹ̀ ń rí ìgbà tẹ́ mọ̀ bí àwọn tẹ́ ń wò káàkiri yẹn gbogbo wọn lórí aṣọ ara rẹ̀ lérò almost 75% ló wà ní ìhòòhò ló wà ní ìhòòhò tẹ́yìn tẹ́ máa wò wọ́n pé èèyàn lílé aṣọ wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tún wọ́n sọ tó ní polo tó lè jẹ́ pé ní ìhòòhò ni wọ́n wà àfẹni tó bá wà nínú ẹ̀mí ló máa pé léyìn ìhòòhò ló wà àgàn ni olórí àgàn ni ṣùgbọ́n èmi ṣe kọ́kọ́ fi ara mi ṣàpẹẹrẹ fún yín lẹ́ẹ̀kan pé èmi gangan àgàn torí pé ohun tí mò ń wá kò tí ì tẹ̀ mí lọ́wọ́. ṣùgbọ́n tó bá jẹ́ gbogbo tó ń wá gbogbo ẹ̀ ló ti tẹ̀ lọ́wọ́ ńkọ́. kò sí ẹni tí ó wà láyé yìí sá tó ti rí gbogbo tó ń wá láyé yìí tán kò dẹ̀ sẹ́ni tó lè rí gbogbo tó ń wá láyé yìí tó lè rí tán kó tó fi láyé sílẹ̀. àwọn míì máa ń sọ pé àbáwọn ti wà kò sí nǹkan táwọn tó ń wá mọ́ owó wà ọmọ wà ìfọ̀kànbalẹ̀ wà ìlera pípé wà. hallelujah gbogbo ẹ̀ ló pé ṣé wọ́n ń parọ́ mọ́ra wọn. kò sí wọ́n fi ń pọ́n ara wọn lé mi kò sí ẹni tó wà ní ayé yìí tí kò yàgò ohun kan tàbí kejì ó dìgbà tó wá wọlé sínú yàrá ẹ̀ tó tilẹ̀kùn kó tó mọ̀ pé fún ara ẹ̀ ló máa bára ẹ̀ sọ wípé òun dẹ̀ kù sí ibà yìí ṣùgbọ́n kò ní expose ẹ̀ síta akọni orin wa àwa àgàn búsáyọ nínú ìjọmọ́ láti ń kọ́. ṣùgbọ́n jẹ́ wá tún padà sínú ọ̀rọ̀ pàtẹ́sọ lẹ́ẹ̀kan ẹ sọ pé nípa ọ̀rọ̀ ti mọ́tò dé ṣùgbọ́n yà gan mọ́tò ẹni mọ́tò. mo ní mọ́tò. ṣùgbọ́n tó ẹ kàn ń sọ báyìí ni pé ẹ ń fẹ́ ọ̀tún. mo fẹ́ ọ̀tún. ẹ̀yin ẹ̀ ń ságàn. àgbọ̀n náà ni o mo ṣì máa ń sọ fọlọ́run pé ibi tí mo yàgò tèmi sí nìyẹn owó ọjà tí ì tómi tí ì ná dọ́là ọ̀rọ̀ ṣẹ́ni Matthew chapter 7 mo máa ń tẹ̀lé gbogbo ìgbà mi mo máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà tó bá wà fi di 9 o'clock ń sìn ẹ lè rí bí méjì ilé àánú ni mo máa wà láti bá Ọlọ́run mi sọ̀rọ̀ lórí ìrìn àjò àwọn tó wà níwájú mi àti ilé ayé mi fún ara mi most especially today is the last day in November àti mamu December 1st lọ́la lórúkọ Jésù kọ́dún tó parí àmà gbóhùn rere ṣe. àmín ọ̀dà máa fẹ́ béèrè kan kí ni èèyàn lè béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò lè ṣe fún yàn náà. nǹkan kan tí èèyàn lè béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ní ṣe fún yàn ṣé nǹkan kan wà lọ́wọ́ níkàwọ́ Ọlọ́run tọ́lọ́run ì ṣe fún yàn ju pé ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run pé ibi tí ẹ wà yẹn ṣé mo fẹ́ débẹ̀ Ọlọ́run ò lè ṣe yẹn. ṣùgbọ́n nínú ayé nǹkan. nínú ayé yìí if you have the quality ìpele méjì ló wà ó oní ìjọba sọ pé àwọn oníyé méjì wọn yóò gun lẹ́sẹ̀ èbúté òfo if you have two mind in serving God kì í ṣe nǹkan kan gan ló máa bèèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò ní ṣe wàá béèrè nǹkan 1 million gan Ọlọ́run ò ní ṣe but in a situation whereby you are qualified before the Lord. gbogbo tí èèyàn bá béèrè. kò sí ní tó béèrè àbá tí ẹ bá fẹ́ wá institution sí wọn ni including maths and English and other 3 relevant subjects. tí wọ́n dẹ̀ ti ní over 5 credits. tàbí kó ń gbọ́ mẹ́sẹ̀sán. tó mẹ́sẹ̀sán dẹ̀ wà ó máa tapá dé rẹ̀ ni. ìyẹn túmọ̀ sí wípé tí n bá gbọ́ yín dáadáa ń tẹ̀ ń sọ báyìí ni wípé
ohunkóhun téèyàn bá béèrè lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run á ṣe fún yàn. tí o bá qualify ẹ máa tó bá qualify tó bá qualify gbogbo tó bá béèrè ṣàwálè rẹ ni tí ó qualify nínú ayé. Bíbélì gan sọ John ó ní kò sẹ́ni tó pé láyé yìí àfi Jésù Kristi nìkan. Jésù dẹ̀ wá sọ wípé kò wá sọ nǹkan tẹ̀lé nígbà lọ́dọ̀ Ọlọ́run bí kò ṣe látòrí ẹsẹ̀ òun. Automatically, if you believe in Jesus Christ, if you know whom Jesus is, tó dẹ̀ di etí aṣọ ẹ̀ mú. Bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò yá gágá, ara mi yóò yá gágá. Tó bá ti mọ ní tí Jésù ń ṣe, tàbá ṣọ́nà fún ẹlòmíì gan, ẹ̀mí Ọlọ́run á máa sọ fún ẹlòmíì pé kó kọ́kọ́ lọ ṣe ìyàsímímọ́ náà ká tó padà sínú ìṣọ́nà yẹn, torí pé kìkì ara ẹ̀gbin ni. Ọlọ́run ní tọ̀mọ́lẹ̀ sí nínú ìrìnàjò rẹ̀ níbẹ̀ àfi tí ó bá á kọ́kọ́ ṣe ìyàsímímọ́. Ó dà tábà ní àwò báyìí ohunkóhun tẹ́nìkan bá ń béèrè fún tàbí tó kù díẹ̀ káàtó nínú ayé ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ó yà gangan. Ó yà tó bá ti ń béèrè nǹkan kan tó ò rí gbà lọ́dọ̀ Ọlọ́run àgàn ni o. Ṣé mo rò pé Ọlọ́run lè máa wò pé kò tí ì tásìkò láti fún ní àwọn nǹkan kan yìí torí Ọlọ́run ètò ni ó lè ní bó ṣe ń ṣe àwọn nǹkan yìí. Ó lè kọ́kọ́ gbé nǹkan báyìí síwájú kó o pé kò tí ì tásìkò bóyá tó bá ṣe nǹkan yẹn bóyá ó lè fa ìkọsẹ̀ tàbí àwọn nǹkan burúkú míì sínú ayé rẹ̀. Fún ẹni tó bá pé ẹ máa là. Irú yẹn tàbá wò irú yẹn ṣáà lè wò pé ṣáà lè pè yẹn náà lágàn. Ṣẹ̀rí tó bá jẹ́ fún ẹni tó bá pé let me give you an example again. Gbogbo nǹkan tí mo máa sọ pẹ̀lú example ni nínú pé kí n múra ń sìn pé mo fẹ́ jáde wọ́n ti bá mi fọ mọ́tò mi mo ti wọ́ọ̀mù ẹ̀ fún ara mi mo wá dé ìdí mọ́tò yẹn mo ti múra mo wá dé ìdí mọ́tò tí mo ti wọ́ọ̀mù mo wá start mọ́tò yẹn ò start mọ́ èmi ni mo mọ àwọn màlẹ́kà tó bá mi ṣiṣẹ́ àwọn màlẹ́kà yẹn sọ fún mi pé it's not yet time for you to go out. pé kò lè jẹ́ pé bóyá fíùsì kan ló kàn. Wọ́n oníkàlùkù gbọ́dọ̀ mọ màlẹ́kà tó ń bá rìnrìn àjò. Irú àwọn tí ẹ̀yin ń sọ yìí Ọlọ́run ò fi nǹkan burúkú dá àwọn ẹni tí ẹ wò. Ẹni tó bá fi nǹkan burúkú dánwò á jẹ́ pé ó ti rí wípé eléyìí ò pé tẹ́ bá lọ wo ìtàn Jóòbù yẹn. Ṣé pé Ọlọ́run sọ fún ara ẹ̀ pé Ọlọ́run ló béèrè lọ́wọ́ Èṣù Sátánì wípé ǹjẹ́ o kíyèsí ìránṣẹ́ mi Jóòbù olùfọkànsìn mi ẹ bá ka Bíbélì yẹn dáadáa yẹn gbé Ọlọ́run ṣe fún ní qualification olùfọkànsìn mi Ọlọ́run mọ̀ pé yes ẹni pípé ló jẹ́ lọ́dọ̀ òun ṣùgbọ́n fẹ́ wò pé ṣé pípé ẹ̀ yẹn 100% ni àbò sì dínkù ló ṣe rán Sátánì sí. nǹkan ló rán Sátánì sí. ó ló rán Sátánì sí. Sátánì fún rẹ̀ ló béèrè fún. hallelujah hallelujah. Tẹ́ ẹ̀ bá gbàgbé. You can never convince me on that. Bíbélì sọ èmi kọ́ mo fẹ́ convince yín. Ọlọ́run tí ṣé Sátánì ò ti máa ṣé kò ní Jóòbù tẹ́lẹ̀? Ó ti kò rí rí àbí? Ṣùgbọ́n Ọlọ́run á bí ìgbésẹ̀ ó ti ẹ̀ rí. Ṣé ta ló fi ẹjọ́ Jóòbù sùn Èṣù? Ó ní sọ ti ẹ̀ rí ìránṣẹ́ mi yẹn wá ní à ṣebí torí pé ó ń ṣe fẹ́ rẹ ṣebí torí pé ó pèsè ọgbà fún mi. Ẹ ti dáhùn question mi o. Ṣé Sátánì wo lọ bá Ọlọ́run wípé mo fẹ́ dán Jóòbù wò? Rárá. Níbẹ̀rẹ̀ àlàyé ní tí Bíbélì yẹn sọ. Pé kí ni? Òun kọ́ àbí? Ọlọ́run ló fẹ́ dán ìgbàgbọ́ Jóòbù fún ara ẹ̀ wò bọ́ọ̀ ló ṣe tó. Ṣùgbọ́n Èṣù ló béèrè fún o. Ọlọ́run kọ́ ló sọ pé lọ ṣe o. Hallelujah. Èṣù ló béèrè fún. Hallelujah. Èṣù béèrè ní tòótọ́ ó tọrọ oníkọ́lọ́ fún òun láàyè. Bẹ́ẹ̀ni tí wọ́n fẹ́ ẹni méjì sọ́lọ́ gẹ́gẹ́. Kí ló dé tọ́ Ọlọ́run ó yẹ kọ́lọ́ sọ pé don't ever touch my anointment man. Ó máa ń ṣe fáwọn èèyàn kan ṣùgbọ́n. Ó ní kò búrò lọ́dọ̀ wò nígbà yẹn o ṣùgbọ́n ẹ̀mí ẹnìkan ni ò fi lé ẹ lọ́wọ́ o. Ilé tó ń ṣẹlẹ̀ sínú àwọn ẹni tẹ́sọ yẹn nìyẹn. Ọlọ́run mọ̀ sí. Ọlọ́run mọ̀ sí kò sí tí ó ṣẹlẹ̀ láyé yìí. Sáfẹ́ sọ pé ntọ́lọ̀ ń ṣe ń bi ibẹ̀ yẹn nípa tọ̀rọ̀ ti Jóòbù pé Ọlọ́run ti ṣe ń tó kù díẹ̀ káàtó. Kò sí nǹkan tó dára gidi lọ́rọ̀ ṣe. Nǹkan tó 100% tó dẹ̀ ń ṣẹlẹ̀ láyé ń sìn ẹ máa wọlé church ń sìn go to churches go to mosque ẹ ká yé mílíọ̀nìyà tẹ́lẹ̀ nínú church fún mi
tẹ́ bá wọnú church kan bóyá lè rí mílíọ̀nìyà tó méjì kò tó nǹkan. ẹ ò lè rí yí láyé yìí torí pé owó yẹn wọ́n ti believe pé ọlọ́run wọn ni. ẹ wá wọ àwọn tó fẹ́ gbà rẹ̀ kú láyé nísìnyí àwọn tó yàgàn ni. wọn ní gá wọn ní gbó. dọ́ọ̀ ní nǹkan kan wọ́n lè gbà bíríbírí ọjọ́ méje wọ́n lè gbà bíríbírí 21 days. kí wàá ló fà. which tó fi ń gba àwẹ̀ yẹn. ẹ tí wọn ò tán ń gbàdúrà tán ti gbẹ tán dẹ̀ lówó bí àwọn kan. hallelujah tí yóò bá bẹ̀rẹ̀ ìrìn àjò tí ó bá ti débi tó ń lọ kò ní dúró. àwọn tó wá lówó ń ta yẹn ṣé àwọn kí ló jẹ́ kí tiwọn rí bẹ́ẹ̀. àwọn wo nìyẹn. tí wọn sì máa wálé ọlọ́run pé bóyá òkè àwa ń gbàdúrà àwa ń pẹ́ lórí òkè. nígbà tí ọlọ́run ní kí èṣù lọ́dọ́ Jóòbù ṣé Jóòbù bojú wẹ̀yìn wo àwọn ohun tó ní ṣá. ìyàwó tí Jóòbù pàápàá ní lọ bá torí pé ó ń wòye pé ṣáfẹ́ lùs gbogbo ohun tá a ní ìṣá. ọkọ mi ó dẹ̀ forí palẹ̀ fẹ́ṣù yìí kó sọ pé òun mọ́ lọ́run rí kó kúkú ṣe ọlọ́run kó kúkú ó sọ ju bóyá wáyé lọ ó sọ fún mi ó gbójú ìgbóni kó padà lẹ́yìn Sátánì sọ fún kó sọ fún kóhùn kú síbí. àwọn olówó tẹ̀yìn sọ ló ayé òde ìsìn as far as I'm concerned Prophet Dr. Igbokwe is my name I don't cherry any one of them. kí ló dé. Sátánì ni. ṣé gbogbo wọn wá ní èṣù ló fún wọn lówó wọn ni. hallelujah ẹ̀kọ́ olówó ẹ̀kọ́ bílíọ̀nìyà mẹ́wàá jáde fún mi kẹ́ sọ eléyìí tó jẹ́ wípé owó àtọ̀dọ̀ ọlọ́run ló ná. Igbokwe is my name, quote me anywhere. ẹ sọ fún mi bílíọ̀nìyà wo láyé ìta wà yìí tó máa sọ èyí tó bá lè jáde kó wá confuse mi pé owó òun tóun ná owó òun yẹn mọ́ àwọn tẹ́ máa lórí social media tó máa gbé bọ́ńdù owó dání báyìí kálẹ̀ lè ṣẹ́yìn sí ṣé ẹ lè ná owó fún olórin bíi 100,000 ṣẹ́yìn lè ná 50,000 fún olórin ṣẹ́yìn lè ná 10,000 fún olórin kókò já owó báyìí kó dẹ̀ máa ná báyìí pẹ̀lú bóyá ń fẹ̀fún yìí. àmọ́ ní tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́wọ̀n pé nínú ayé ìpele ni bóyá àwọn yẹn ti dé ìpele yẹn. irú ìpele wo. bí wọ́n ti lówó débẹ̀. irú ṣẹ́ni let's just call a spade a spade let's call a spade ṣẹ́ni bàbá mi máa ń pa òwe kan bàbá mi ní slow and steady wins the race tí èèyàn bá béèrè ọ̀nà ọ̀la ayé ẹ̀ tí ó mọ ibi tó fẹ́ gbà là ní ayé ẹ̀ kò ní ráre kò ní yàgbọ̀ bí èèyàn bá ti mọ̀ ọ̀nà ọ̀la kò ní pẹ́ rárá àìmọ̀nà ọ̀la ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mú yàgàn tẹ́ pé mo sọ̀rọ̀ kan fún ilé ẹ̀kan pé àgàn tẹ́mi yà pé mo fẹ́ gun fẹ́ǹsà ọlọ́run dẹ̀ ti fún mi ní déètì tí mo máa gùn ẹ̀yin òun wà láàrin mi àti ọlọ́run ìyẹn wà láàrin mi àti ọlọ́run ó ti sọ déètì ẹ̀ fún mi so mi ìkanjú mọ́. ìyẹn wá túmọ̀ sí pé tó bá jẹ́ pé ti mọ déètì ẹ̀ yàgàn mọ́ ń gbà náà. ọ̀hún ti má gba kọ́kọ́rọ́ yẹn tí má ti gba kọ́kọ́rọ́ yẹn máa pé mo kó òun ẹgbẹ́ àgàn báyìí. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe rí jokes apart bí èèyàn bá ya àgàn tí kò bá béèrè ọ̀nà àbáyọ kúrò nínú ìrìn àjò tó wà yẹn ọ̀rẹ́ á dàbí ṣúgà tá a kó sínú ike tá a dé tí kọ́fà yẹn ò kọ́fà dáadáa táwọn èèrà wa wọ inú ẹ̀ tí a wá lọ gbé pamọ́ síbi kan tí a bá máa fẹ́ padà sí ìdí ṣúgà yẹn in the next 2 weeks tẹ bá ṣí kẹ́ ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ lè bá ṣúgà ń bẹ̀ mọ́ wọ́n ti là tán wọ́n á jẹ tó pápátá bẹ́ẹ̀ ni ìrìnàjò ẹni tó jẹ́ àgbọ̀n ló ṣe jẹ́ láyé yìí tí èèyàn bá ń wò wí tó bá ń kíyèsára pé nǹkan yẹn ó yẹ kí n ti achieve ọ̀nà mi ó yẹ kó ti là ayé mi yẹ kó ti dára ju báyìí lọ ogún mi yẹ kó ti búyọ aláàánú mi ó yẹ kó ti wá mi rí aṣọ àṣírí tọ́lọ́run bá mi ń dábàjẹ́ mọ́ yẹn ó yẹ kó ti dáṣọ àṣírí yẹn gbò mí still irú ẹni bẹ́ẹ̀ ó sì wà lójú kan náà tí ó dẹ̀ béèrè ọ̀nà àbáyọ sínú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ẹni yẹn tó bá máa yá ọ̀rọ̀ ẹni yẹn wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa irú àwọn ènìyàn wọ̀nyí ló máa ń kú tògótògó.
Kódà kí lọ́nà àbáyọ? Ọ̀nà àbáyọ ni ká béèrè sí wípé irú àgàn tí mo yà yìí kí ló mú mi yàgàn èmi, kí ló lè mú mi kúrò nínú àgàn yìí, kí ló mú mi gbàtúrà kúrò nínú àgàn. Báwo la jẹ ṣe máa mọ̀ ní wípé àfi ká ṣọ́nà fún àwọn ẹni bẹ́ẹ̀. Tá a bá ṣọ́nà èèyàn kan ò lè mọ̀ o, èèyàn kan ò lè pè mí sí pé dádì mo ń fẹ́ láàánú, mo ń fẹ́ ògo, mo ń fẹ́ gbéga, tó lè jẹ́ pé àgàn ni. Irú àwọn bẹ́ẹ̀ làwọn wòlíì máa ń tàn jẹ, wọ́n á gbé ọṣẹ lé wọn lọ́wọ́ lọ́wọ́, yá lọ wọ ọṣẹ àánú. Nígbà bá wọ ọṣẹ àánú tán, at the end of the day back to square one. But you see whereby ẹ fẹ́ pa ìrókò, ṣe mo bí ìrókò ṣe tó yẹn wọ́n pa o, or any standing tree ẹ fẹ́ pa, ẹ wá lọ ń gé ọwọ́ ẹ̀ lókè, ẹ ń gé lókè, ẹ ń gé lókè, ẹ gé gbogbo ẹ̀ka tán, ẹ wá filẹ̀ ẹnu kó máa kú, kò ní kú o. Ẹ máa wú tí gbòǹgbò tó bá gé gbogbo root ẹ̀ ní ìsàlẹ̀ fún ara ẹ̀ ló máa gbé dànù lókè. Ọ̀nà dàdẹ̀gbà fi ń gẹ́rù root irú ẹni tó wà nínú irú ìṣòro báyìí ni pé ká béèrè sí ní àjò ẹ̀ láti ọjọ́ tí ìyá ti gbé sínú gẹ́gẹ́ bí ọmọ. Ìrìn àjò wo ló wà nínú ìrìn àjò ẹ̀ nígbà tó wà nínú ìyá ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ fún oṣù 9? Báwo ni ìrìn àjò yẹn ṣe rí? Wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ti tàfà fún láti inú oyún pàápàá pé wọ ìbò ṣe ń lọ ilé ayé yìí ò ní gbé ohun rere ṣe, àwa máa gbé ohun rere ṣe o. Tó ti tàfà fún láti inú oyún, nígbà tó wá fi máa dé ilé ayé báyìí ogun yẹn ni mo máa bá yí, gbogbo tó bá dé báyìí ogun yẹn ni mo máa bá yí, kò wá ní lọ́nà àbáyọ. Nígbà tí a bá ṣọ́nà fún ẹni bẹ́ẹ̀, bí ìrìn àjò yẹn ṣe rí láti inú oyún yẹn, ọ̀run máa fi hàn bí ìgbà táwọn ṣiṣẹ́ fíìmù ni. Báwo ló ṣe délé ayé? Ìgbà tó délé ayé tán, èwo ló tún bá pàdé nílé ayé? Àwọn ogun ló tún bá fínà nílé ayé yìí. Kí wá lọ́nà àbáyọ? Ìpele mẹ́ta ni ìrìn àjò tó bá wá sáyé láti inú oyún, ètò tó bá pàdé nílé ayé àti ọ̀nà àbáyọ ẹ̀, ọ̀run máa fi hàn wá. Gbogbo tó ọ̀nà bá wá tú síta nínú ìrìn àjò ẹni bẹ́ẹ̀, tá a bá tẹ̀lé ádàbùgbà tí wọ́n fi ẹ̀kọ́ tó fi ń jẹ mọ́ínmọ́ín. Á wá wò pé ṣé mi náà bí ṣá? Kò sí ẹni tí ó bá ní ìrìn àjò yẹn tí ò ní yin Ọlọ́run lógo, tí ò ní yin Ọlọ́run lógo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń pè, even not of us, pé àwọn tí ìrìn àjò báyọ̀, àwọn tí ìrìn àjò báyọ̀, àwọn ọ̀rọ̀ náà àbáyọ, ẹ jẹ́ ká ṣọ́nà, ẹ jẹ́ ká ṣọ́nà. Tá a bá ṣọ́nà tán, àwọn màlíkà máa ṣí wa lójú ẹ̀mí, gbogbo bí ìrìn àjò ẹni yẹn ṣe rí, àwa fún wa ní ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ táwọn ogun ọ̀run bá fi hàn wá la máa tọ̀. We don't do things off head. 5 senses náà pẹ̀lú àwọn wòlíì bẹ́ẹ̀. All they are after is money. But ẹni tí ó lógun, tí ogun yẹn bá ṣẹ́, inú àdùn aṣọpẹ́. Ogun òṣẹ́, ó ń gbógun sílẹ̀. Automatically irú ẹni bẹ́ẹ̀ gan àforí ẹ̀ gbogbo lógun. But ogun bá ṣẹ́ ní ohun tó lọ́ọ̀ bẹ́ẹ̀ ìdáwà jẹ̀bọ̀ ẹ̀, bí ọ̀kan bá wá síwájú mi tá a ṣọ́nà fún tó gbọ̀n ẹ̀ bá ṣẹ́ ní ọ̀nà kan, ó máa ṣẹ́ tèmi ní ọ̀nà 7. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún mi nìyẹn. So kò dẹ̀ sẹ́ni tó wá tó gbọ̀n ayé òṣẹ́, kò sẹ́ni tá a ṣọ́nà fún tí pọ̀jù òpó láyé ẹ̀, kò sẹ́ni tá a ṣọ́nà fún tó ṣe òpó láyé ẹ̀, kò sẹ́ni tá a ṣọ́nà fún tó bá àná Ọlọ́run pàdé. Lórúkọ Jésù àdúrà fún láyé gbogbo. Àmín, àmín. Tọ́ ó dà, báwo làwọn èèyàn ṣe lè pè yín? Nọ́mbà tó ń pè mí sí yẹn náà ni kàn máa pè mí sí, tàbí kàn WhatsApp mi lórí WhatsApp. Nọ́mbà náà ni 080-604-37638. Mi ò ní nọ́mbà tó pé méjì. Ìṣòro tó wà nọ́mbà yẹn ni pé gbogbo a máa ń sọ pípè yẹn kó jẹ́ kó lò. WhatsApp yẹn mo cherish ẹ̀ gan. Kàn lọ sórí WhatsApp mi. Nọ́mbà tí mo pè yẹn 080-604-37638. Ẹ WhatsApp mi bẹ́ẹ̀ fún mi ní voice note lórí ìrìn àjò yìí táwa lórí ẹ̀yìn lórí ọ̀rọ̀ àgbọ̀ yìí. Kò sí ẹni tí kì í ṣàgàn o. Ẹni tó bá dẹ̀ béèrè lòun lọ́nà àbáyọ lórúkọ Jésù, ọ̀rọ̀ àfún gbogbo alọ́nà àbáyọ. Àmín. Tọ́ ẹ ṣeun Prophet Dr. Kẹ́hìndé Olúwafẹ́mi Ìgbókọ̀yí. Ẹ jẹ́ á máa ṣẹ́nu rómi tá a dé yìí lórí ètò.
ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé kí lè ròyìn ẹ jẹ́ àmọ́ lójú òpó ìsọfúnni tá a mọ̀ sí comment section. Ẹ di ọ̀rẹ́ wa lórí ìkànnì yìí nípa pé kẹ́ ẹ subscribe, ẹ rántí tẹ notification bell ìyẹn aago tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, ẹ tẹ option all, ìyẹn ni pé láti máa fún yín ní ìsọfúnni gbogbo ìgbà tá a bá ti mú àwọn ètò wa wá lórí ìkànnì yìí. A mọ rírì yín, a sì nífẹ̀ẹ́ yín. Ẹ ṣeun o Prophet Dr. Igbokoyi. God bless you, sir. Tọ́ ẹ ṣeun, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi ò Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. Ẹ ti ń wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, kẹ́ ẹ̀ dẹ̀ máa share fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. Kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pe 0810 444 1104 tàbí 0912 985 9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba tójó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.